kana se dẹ̀dẹ̀wùrẹ̀ kan òun náà tó ń tọ́ ẹ̀yìn tẹ́ ẹgbẹ́ dẹ̀dẹ̀wùrẹ̀ lẹ́yìn ẹ̀ ń pe àwọn kan ní dẹ̀dẹ̀wùrẹ̀ ẹ̀ pè yàn ní dẹ̀dẹ̀wùrẹ̀ wọ́n ṣe fatuwa wọ́n káyà Al-Qur'an wọ́n ṣe gbogbo nǹkan ọ̀rọ̀ gidi jáde lẹ́nu wọn ìwà dáadáa wọ́n yẹn ń wo ọ̀rọ̀ ìrí wọn wọ́n fi sàríkọ́ sí dáadáa pẹ̀lú ẹni tẹ́ ń pe dẹ̀dẹ̀wùrẹ̀ pẹ̀lú ẹ̀yẹ dákùnrin dẹ̀dẹ̀wùrẹ̀ náà méjì ẹ mójútó lè yín àwọn ọmọ kéwà burú púpọ̀ wàláhì tàlá ọlọ́mọ sí wa lọ́mọ burúkú ni àwọn ọmọ kéwà wọ́n sọ burú wọ́n lè tú ọjà bàbá yín láàrin ká dijú káyà wọ́n sì lè sọ gbogbo tí ń jẹ́ ìran gbogbo ọmọ bàbá kọ̀ọ̀kan wọ́n lè fẹ́ rí ara yín gbára yín tẹ́sì di ọ̀tá tẹ̀lé bọ́ra yín mọ́ ẹ lọ́lẹ́ di owó lé yín mú ẹ̀kànlẹ̀ wà nílẹ̀ lárúbáwá ẹ̀kẹ́kọ̀ọ́lẹ̀ lárúbáwá ni ẹ̀kọ́lẹ̀ lárúbáwá ò ní tààfíù lára yín kọ̀ lápárí lára yín tó bàbá wa máa dìlà àrọ́bí lánàá nìbàdàn wàláhì mo ṣe dáwà báyìí tó bá ṣe dáwà báyìí ní gbogbo kílé kéwù yẹn ṣe jùkú lórí kò ní jùkú bẹ́ẹ̀ a ṣe wáàsí tó dáa ní ẹja ṣe láàrin ara wa ẹ má balẹ̀ jẹ́ ẹ má bọ̀nà jẹ́ ẹ ti dúdú ẹ ti dọ̀tí ilẹ̀ Yorùbá yìí gbogbo orú àwọn ìzálà yìí àwọn àwà báyìí ilẹ̀ Haúsá láti mọ̀ látàdá dòní èmi àtẹ̀yìn àtàwọn táwọn bó sórí nẹ́ẹ̀tì táwọn sọ lónìí níbo lèmi àtẹ̀yìn níbo la fẹ́ já sí níbo la fẹ́ pa sí níbo la fẹ́ bá ti sí Mahad al-Arab kì í sọ̀tà markazi bẹ́ẹ̀ sì ni kì í sọ̀tà ilé kéwù al-Mahad al-Arabi al-Nigeri program yìí mo fẹ́ kí wọ́n dọ́dọ̀ àwọn alfáwà gbà fadilatu Sheikh al-Imam الدكتور ناصر الدين محمد المرتضى عبد السلام afawa Nasiru Din ẹlẹ́mí màmí ni wọ́n púpọ̀ wọ́n ti ju mi sí ni wọ́n sì ní hákù lọ́dọ̀ mi wọ́n ní wọ́n lọ́dọ̀ mi nírú àpọ́nlé tó dáa tó yẹ níbi ọ̀rọ̀ níbi gbogbo nǹkan tàbí ọ̀rọ̀ fún wa ló gbé gbogbo ọjọ́ tọ́lọ́ sì ti fi ní ká mọ̀ yín àtàwọn tọ́lọ́ ní ká mọ̀ yín pẹ̀lú ara yín tọ́lọ́ fi ní kẹ́ lùsẹ̀ ní ayé dáadáa pẹ̀lú ara yín wàláhì ìwà dáadáa lọ́lọ́ sí ní ká bá lọ́wọ́ yín àmọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn tọ́ jáde láwọn ọmọ tí wọ́n ń jáde lábẹ́ wa ẹ jẹ́ ká mójútó wọn ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ yìí nítorí pé iṣẹ́ tẹ́ bẹ̀ wọ́n iṣẹ́ tẹ́ ràn àwọn ọmọ wọ̀nyí òun ni wọ́n máa jẹ́ níjọ wọ́n bá wá ń du òkò yẹn kò ní mọ lórí àwọn ọmọ yìí nìkan mọ́ yóò padà tó máa wá tabálé yóò máa taboko gbogbo bí tí ò yẹ kọ́rọ̀ náà máa tadé yóò máa wá tajú bẹ́ẹ̀ lọ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ bàbá wa lánàá tọ́lọ̀ nínú ni Mahad pẹ̀lú Sheikh Adam alájọsí tọ́pọ̀ ni wọ́n dàtọ́ bá jẹ́ pé gbogbo kálukú wa lónìí afẹ́ máa ṣe nǹkan afẹ́ máa tako orí tọ́lọ̀ ní ọmọ ẹbẹ̀ láàrin ara wa àbáwọn bàbá wọn yẹn lójú ayé wọn wọn sọ fẹ́rẹ̀ kan àwọn ọmọ kéwú bẹ́ẹ̀ sì ni wọn pe ọmọ kéwú kan kalẹ̀ kí wọ́n pàtàkì tàkà fún nítorí ojú wọn náà ni pé Sheikh Adam àti ní Ọlọ́run ká ní àjọsí dáadáa débi pé náà ló fi mú bàbá tó fi lè kọ́ kalẹ̀ ní Sheikh Adam níbi àjọsí tí ń bẹ láàrin Mahad al-Arabi àti markazi bí àjọsí tọ́da Ọlọ́run sì gba àníyàn ẹni pínrín Ọlọ́run gba àníyàn ẹni kejì gbogbo tó wù kí kálukú lè làkọjá tọ́lọ́run fi ní kí nǹkan ó jòkó débi tó jòkó dé kálukú má lè jẹ ara wọn tó fi lọ lè bọ́lọ̀ àgbọ́ kẹsẹ̀tì kan àgbọ́ tíra kan àgbọ́ mọ̀kọ́lá kan tí wọ́n wá fi ránṣẹ́ láti gbà sí bàbá wa Sheikh Abdulsalam tí wọ́n ń bẹ láyé tí wọ́n fi ránṣẹ́ ikú sí markazi àbí kí bàbá wa Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Khilori kóhun náà wá dídẹ́lẹ̀ kóhun náà wá kọ́ tí ọ̀dá nípa bàbá wa ní máàdì Ìbàdàn wàláhì kò ṣẹlẹ̀ kódà tó bá jẹ́ pé manhaju kálukú ti fẹ́ máa yà lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ọ̀nà tí Ọlọ́run ní kálukú lọ wàláhì kò dájà alẹ́ kò dá fìtínà alẹ́ báwọn mẹ́rin bá ń bá mọ́sàrì ṣe táwọn mẹ́rin bá Saudi ṣe nítorí pé bóòlù láti máa rí mùkáfà àgbà táfi máa ráyè máa sanwó oṣù àwọn àfà àti àwọn ọmọ kéwú tí gbogbo nǹkan ó fi lọ lẹ́yìn ìrọ̀rùn tí ó fi ní àjọṣe dáadáa tí ó mú ìṣẹ̀mí ayé dáadáa bá Islam wàláhì kò dá fìtínà alẹ́ bàbá ò torí ẹ̀ sọ pé mílà àwọn ti yàtọ̀ àwọn náà sì sọ torí pé mílà àwọn àti Sheikh Adam wọn yàtọ̀ kí ló dé lórí àwọn ọmọ tá à ń bẹ lójú òní tàbí dàkàrú kálukú mójútó kún lé bàbá rẹ náà bá lè mójútó lé àfà wa ká pẹ̀tù sílé àfá wa ká ṣe dáadáa sílé àfá wa ká mójútó dáadáa lé àfá wa bóyí òsì ní bàjẹ́ kò ní dákọ́jẹ́ pé gbogbo dáadáa táwọn bàbá yìí tí wọ́n ṣe kalẹ̀ kọ́ ajẹ́ pé náà lábẹ́ máa mójútó látara pé ká máa bàjẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run àtọmọ bàbá àtọmọ kéwù bàbá gbogbo kálukú wa bá ṣe pẹ́ lórílẹ̀ èdè gbogbo bí táwọn bàbá yìí tí wọ́n lọ àwọn náà lọ́bẹ̀ ńjọ́ kẹta lọ lè jábọ̀ fún wa nítorí pé at-tayyibuna da'iman yafuzuna bin-nihayati ma'a ma ta'addadat khasaratihim gbogbo ẹni tó bá jẹ́ni tó mọ́ tó dáa tó mọ́ wàláì káníyà rẹ̀ sì dáa káníyà rẹ̀ mọ́ yóò padà jèrè yóò padà rẹ̀ jẹ́ nígbẹ̀yìn ojú tiwa látàrí tí wọ́n tí ọ̀tá gbé kò wọn lójú ayé wọn lójú ẹ̀mí wọn lọ́rọ̀ sí ti ní kọ́ ní ìṣẹ́gun rí ní ìṣẹ́gun tó lálàáfíà èmi àtẹ̀yìn àtàwọn táwọn bó sórí nẹ́ẹ̀tì táwọn sọ lónìí níbo lèmi àtẹ̀yìn níbo la fẹ́ já sí níbo la fẹ́ pa sí níbo la fẹ́ bá ti sí Mahad al-Arab kì í sọ̀tà markazi bẹ́ẹ̀ sì ni kì í sọ̀tà ilé kéwu al-Mahad al-Arabi al-Nigeri ilé kéwu náà atọrọ fún yín lọ́dọ̀ Ọlọ́run pípọ́ ọmọ ìjọba bàjẹ́ àmọ́ ẹ wo Nakib al-Abrar tí mo mú fọ́tò rẹ̀ wá bó ṣe jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí ń sọ ó dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run pé ilé kéwù yẹn ò lè bẹ̀ẹ́ àwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwù kọ̀ọ̀kan tá a bá mójútó gbogbo ìwà tí ń bẹ lọ́wọ́ wọn àti àkídà tí ń bẹ lọ́wọ́ wọn ní tí wọ́n ń ṣe lọ́wọ́ lónìí la rò pé ń tòmọ́ wa lọ́dọ̀ àwa tá a jáfà kan mùnáfíkí nínú ọmọ kéwù náà níjọ́ táwọn ọmọ yìí yóò bá padà síjú sílé kéwù náà àtàyàn ọmọ àfọ àwọn agbára yóò ní ká àti kékeré àti pẹ̀ka àrókò tó bá dàgbà tán agbára ò ní ká ọ̀tọ̀ ní tí wọ́n ní wọ́n lọ lè kọ́ wá léta àmọ́ àwọn ọmọ kéwù tó kúbọ̀ yìí ń dá wọn dé ọ̀tọ̀ ní nǹkan míì tí wọ́n dìde tó dá mi lójú pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ̀nyí gbogbo àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tẹ́rí tí wọ́n ṣe gbésẹ̀ yìí ẹ̀yin bàbá tó ní ilé kéwù ya níta ṣàdúdú níbi ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́yìn tí ní lónìí kí ilé kéwù yóò sì jòkó ti yẹ kó jòkó rárá ebi fọ́tò bàbá wa náà ni mo fi kalẹ̀ sí ojú àwọn ṣẹ̀ tí gbogbo ayé wò yìí fọ́tò bàbá náà ní bẹ́ẹ̀ yìí gbẹgẹdẹ yìí kọ́nù kọba àṣàlékún kí alékún kẹfún alákìyàmà tí bàbá náà bá mọ bóun ni wọ́n ṣe ní muhammadu pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn kéwù gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń bẹ ní Ìbàdàn ṣe rò pé ilé kéwù yẹn lè jòkó bó ti jòkó yìí kò ní jòkó tó bá ṣe kìkìdá àwọn ọmọ yìí ni wọ́n bá mójútó lé kéwì àbáwọn bá fẹ́ pilẹ̀ lé kéwì wàláhì wòlé lábàáyọ rere lérí ẹ̀ nítorí pé ìwà burúkú ìwà tí ọ̀dà òun náà níwà tẹ́rẹ tí wọ́n hù kí àwọn ọmọ yìí ọ̀dà ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin àtẹnì Àfà Suleiman lẹ́jọ́ mẹ́ta yìí wọ́n wá fi allocation ìwà tí wọ́n lò hù wọ́n gbé jáde
sáyé alùpẹ́sà wà tí wọ́n lóògùn yìí ní bá òun jẹ́ lóníkẹ́ ìjọ bọ́sì tàkẹ́ wá sí pèlè ra yín ká kó ìyàwó rẹ̀ wá kó kí n kó ọmọ rẹ̀ wá ìwọ ọ̀rọ̀ tí ìjọ tí wọ́n ti ń kú bàbá àti ẹni wọ́n sáyé sàdédé sọ̀rọ̀ sí ìwà iṣẹ́ tí bàbá àti ẹni iṣẹ́ tí ń ṣe òun ni wọ́n sọ tàlẹ́ni tí ó jẹ́ onímọ̀ kóndòrò tàlẹ́ni tí ó jẹ́ oníláwà ní nílẹ̀ Yorùbá yìí tí ó jẹ́ àfá tí ọ̀nà wọn á ṣe dára bí òní gbàwájú rẹ̀ kọjá àbí tàbí tàbí àwọn lọ́yà wọ́n ṣe jura wọn lọ ni ó sì ní ti jura wọn ó sì claim jura wọn lọ ni àwọn kí bàbá rẹ̀ jẹ́ àfá ọjọ́ akọmọ ń kéwú wọn wá lẹ́nìkan tí ó wá sọ́dọ̀ ọmọ ẹ̀dá pẹ̀lú lóhun wọn wá lẹ́nìkan tí ó wá sọ́dọ̀ ọmọ ẹ̀dá pẹ̀lú nǹkan báyìí ní sí wá dákun tẹ́ mọ̀ lógún àrùn ní kankan ni kò sí yóò ṣẹlẹ̀ níjọ́ tẹ́yìn pẹ̀sẹ̀kẹsẹ̀ lẹ́fẹ́ máa dẹ̀fẹ́ndì bàbá yín pé wàláì kò rí bẹ́ẹ̀ wàláì kò jẹ́ bẹ́ẹ̀ irọ́ lọ́n pa iṣẹ́ kéwù tó kúbọ̀ tó gbé wá òun lọ́fà tó fi ń dìná iṣẹ́ bàbá rẹ̀ àmọ́ bá ọba tafa sí bàbá ń bàbá bóun ni wọ́n ṣe rí náà rí kí wọ́n tafa ń tí ọ̀dá sí bàbá tiẹ̀ náà ẹni tó ń bú ní bàbá mùdérò mẹ́ríkàsí tó ń sọ̀rọ̀ sí ìlúwọ́n náà lè wo èjì wọn wáwo èjì àwọn ọmọ wọn tí wà àtàkọ́ bí àwọn ọmọ wọn tẹ́ ìbájọ́ wà ní ẹgbẹ́ tí wọ́n sì jù ọ lọ lọ́jọ́ eré sí ìsìlámù náà lọ kọ́ wa lẹ́kọ̀ọ́ ká má lójú tì sí ìsìlámù náà ló gbé kalẹ̀ fún wa ní gbé kalẹ̀ yìí pé ká má mọ àgbàlagbà sí ìsìlámù yìí náà ló kọ́ wa ní ẹ̀kọ́ pé tá a bá rí tó dáa ká sì wọ́n náà bí ó ti bàjẹ́ ìsìlámù yìí náà ló sọ fún wa pé ó kọ́ tí kì í ṣe tẹnìkan ká sì máa wá ọ̀nà láti pé ká máa fi tì sọ́dọ̀ tọ̀hún lọ́nà bàjẹ́ sí ìsìlámù náà ló kọ́ wa sí ìsìlámù náà àti ẹ̀sìn táwọn olùgbà níbi gbogbo ibi tá a ti gba kéwù tá a ti gba ẹ̀sìn wa tí wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ sí gbogbo àwọn ìlànà yìí làwọn tí wọ́n sì gbé lé wa lọ́wọ́ sí irú àwọn ìlànà yìí ni wọ́n fi sí wa ló jẹ́ máa sọ fún ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa Dr. Nasir ẹ mójútó lè yín àwọn ọmọ kéwù wa burú púpọ̀ wàláhì tàlá ọlọ́run sì wà lọ́mọ burúkú ni èmi tọ̀nà lọ́dọ̀ ọlọ́run pé gbogbo tí ó kó ìnira bá ilé mi tí ó kó bá lé àfáà mi bọ́mọ àfáà mi ọlọ́mọdé ọ̀tọ́ mi jáde wàláhì làásìm àwọn ọmọ kéwù wọn sọ burú wọn lè tú ọjà bàbá yín láàrin ká dijú káyà wọ́n sì lè sọ gbogbo tí ń jẹ́ ìran gbogbo ọmọ bàbá kọ̀ọ̀kan wọ́n lè fẹ́ rí ara yín gbára yín tẹ́sì di ọ̀tá tẹ̀lé bọ́ra yín mọ́ ẹ lọ lè di owó léyìn mú bẹ́ẹ̀ sì ni ẹ lọ lè tilẹ̀kùn léyìn kẹ́ ti gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ng ìjọ tí ìwà tẹ́lẹ̀ táwọn ọmọ yìí tí wọ́n ń hù lónìí tẹ́lẹ̀ pé wọ́n bú bàbá lónìí tó bá padà yá tí wọ́n bá kú wọ́n padà wá kọjú sílé náà torí pé wọ́n padà wá ní gbogbo yìí rẹ̀ pé ẹ̀ practice sún náà gbogbo kálukú wa yìí láti ríra wa lamara wa sẹ́kùn náà ẹ̀ dáàbò tó tọ́lọ́hùn ìkan náà ṣe dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ kan òun náà tó ń tọ́ èyí tẹ́ pé dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀ ń pe àwọn nǹkan ní dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ ẹ̀ pè yàn ní dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ wọ́n ṣe fatuwa wọ́n káyà kọ̀ọ̀kan wọ́n ṣe gbogbo nǹkan ọ̀rọ̀ gidi jáde lẹ́nu wọn ìwà dáadáa wọ́n yẹn ń wo ọ̀rọ̀ ìrí wọn wọ́n fi sàríkọ́ sí dáadáa pẹ̀lú ẹni tẹ́ ń pè dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀yẹ dákùnrin dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ náà méjì ẹ̀dá kò sí báyìí pé bí ìsìlámù ti rí bọ́nà ìsìlámù ti rí bí gbogbo ìsìlámù bí Ọlọ́run ti gbé kalẹ̀ fún wa bẹ́ẹ̀ lẹ́ ń tọ́ yìí èèyàn mélòó ló gba ìsìlámù anídìbò ila sabili rabbika ẹ̀yọ́mọ̀ yá mi bil hikma wal maw'izatil hasana ẹ jẹ́ ká pépè sójú ọ̀nà Ọlọ́run bil hikma ẹ jẹ́ ká pépè pẹ̀lú ọgbọ́n ẹ jẹ́ fi wisdom ẹ̀kọ́ tí ń bẹ láàrin ara wa ẹ jẹ́ fi pépè wal maw'izatil hasana dábàá sí wáàsí tó dáa ní ẹjá sí láàrin ara wa ẹ má balẹ̀ jẹ́ ẹ má bọ̀nà jẹ́ ẹ ti dúdú ẹ ti dọ̀tí ilẹ̀ Yorùbá yìí gbogbo orú àwọn ìzálà yìí àwọn àwà báyìí ilẹ̀ Haúsá láti mọ̀ látàdádùn ni ìkan náà bọ́ sí rísẹ́ẹ̀tì ní fọ́tò ìtí mo fi síbẹ̀ lẹ́lẹ́kẹta yìí òun náà sọ pé tóun ti àfáhùn tọ́kọ̀un ní Al-Qur'an tọ́kọ̀un ní kéwú ọmọ márkàsì ní nígbà tó wọ́n fẹ́ lọ ilé kéwú kan ní wọ́n ní kó mọ́ lọ ilé kéwú àwọn fẹ́ káwọn ya tọ́gì ní òní jẹ́ kí àwọn lọ sí márkàsì káwọn lọ sí Islam tí àfáà rẹ̀ wọ́n bá ń bẹ láyé wà láì kò ní múrí bọ́ nínú ọ̀rọ̀ tí ó rò níwájú Ọlọ́run tó bá jọ gbẹ̀dẹ̀ àkíyàmù ẹ bá mi ṣí ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ àfáà rẹ̀ tọ́kọ̀ láti wà ní gbọmọ tó bá jẹ́ pé ọmọ márkàsì bá ní ọmọ àlè ọmọ márkàsì ní bóòlù wọ́n ṣe lọ márkàsì tó àyà tọ́gì tí wọ́n sọ pé àwọn ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀ tó bá ikú bá lọ márkàsì tó bá di tọ́gì gbogbo yín lẹ́rù jọ tó bá di gbẹgbẹ gádà tó bá di ọ̀la tí gbogbo wa tá a bá pẹ́ síwájú Ọlọ́run yádà ń fi mahkamatillah tí gbogbo wa tó bá di ní ọ̀la wa tá a bá pẹ́ síwájú Ọlọ́run naltaki wala na'aghfiru liman athani wa kana sababi fi wajhi qalbi wala bi kalimati gbogbo yẹn ní níbi lọ tó bá di dọ́gbẹ̀ dàlkìyàmá la yugadiru saghiratan wala kabiratan illa ahsaha gbogbo gbọ́nà tó tẹnu ìjáde níta lápòsí sọmọ yá yín gbogbo ẹlẹ́rù jọ tó bá di wájú Ọlọ́run ẹ̀ níbi lọ́wọ́ wájú Ọlọ́run ẹ̀ sì sírò gbogbo ọ̀rọ̀ tẹ́ wí sẹ́ni ẹlẹ́ni sílé kí oníkéwú gbogbo tí kìí ṣe ti ẹni nǹkan tẹ́ fi tì sí lọ́dọ̀ wallahi ẹni lọ́dọ̀ bá di dọ́gbẹ̀ dàlkìyàmá gbogbo kálukú náà ni ó bọ́ sínú mákàmọ́ Ọlọ́run kálukú náà ni ó rojọ́ tiẹ̀ èmi ó ro tèmi wọ́n ó ro tiẹ̀ tó bá jẹ́ pé àkídà tí wọ́n kọ́ wa ṣẹ̀rí àti wọ́n kọ́ wa gbogbo dalagbé lọ́wọ́ nípa àkẹ́kọ̀ọ́ tàwhídì tí ń bẹ lára wa tó bá jẹ́ pé ilé ìnáà ni wọ́n ká máa wá fi jábọ̀ ká máa fi ṣe káàkiri gbogbo ìtìjẹ́lẹ̀ Yorùbá láti ká máa fi jọ́sẹ̀ fọ́lọ́ ṣẹ̀rí pé nǹkan ń ṣòfò lára yín gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ tún bẹ́ẹ̀ sí òkè lọlé lábá tó ẹ̀kànlẹ̀ wà nílẹ̀ lábáwá ẹ̀kẹ́kọ̀ọ́ lè lábáwá ẹ̀kọ́ lè lábáwá ò ní tààfíù lára yín kò lápárí lára yín torí bàbá wa Mahdi al-Harabi lánàá nìbàdàn wàláhì mo ṣe dáwà báyìí tó bá ṣe dáwà báyìí gbogbo bí lékéwù yẹn ṣe jùkú lórí kò ní jùkú bẹ́ẹ̀ bàbá yẹn mójú lẹ̀ bàbá yẹn máa tẹ̀ bàbá yẹn máa sọ bàbá yẹn máa wí ó sì máa gbẹ́jọ̀kó kalẹ̀ bí bàbá yìí bá wí ikú ìlàjọ iná ni wọ́n ti wá kẹ́sẹ̀ tí wọ́n jáde pé gbólóhùn bàbá Mahdi al-Harabi tó wíre kò ní sọ̀sọ̀kúsọ bàbá yẹn sì ta sí ìyàn jẹ́jẹ́ rẹ̀ ní máa lọ títí tóbi lọ́lẹ̀ bọ́lọ̀ kí ní ṣe àwọn ọmọ kéwú tà ń bẹ lónìí kálukú ọ̀fẹ́ kan júwe lé bàbá rẹ̀ àtẹ̀jẹ̀ tí ń bẹ lé bàbá rẹ̀ àti ẹ̀kọ́ tí kálukú bá gbé bọ̀ wá látọ̀ lé bàbá rẹ̀ láti gbà tí ń bọ̀ wá kálukú gbé afáwa Sheikh Nasir ẹ̀dá kùtùrù tọ́lọ́ ẹ mójútó lé yín o ẹsì bọ́ọ̀ta kọ́nà pọ́jẹ́ pé àwọn àṣìṣọ́ gbólóhùn mí náà bá ti tẹnu tí yín náà jáde rí tẹ́ẹ̀sì tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run lórí ẹ̀ tẹ́ẹ̀sì tààrọ́ já lórí àwọn gbólóhùn náà ẹ jẹ́ káwọn ọmọ kéwù yín náà ó bọ́ sórí ẹ̀ káwọn náà padà lórí gbólóhùn tí wọ́n ń wí yìí nítorí pé bá kò lérí tiwa wọ́n bọ̀ wá sí rí yín o ọ̀rọ̀ tí ì sì ń wí lálẹ́ yẹn lọ lè di ìmọ̀ wọ́n padà bá ìsọ̀ tágbẹ́ ìtẹ̀ bámọ́ra nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́rù pé wọ́n kọ́ táwọn ń fi yín sàtẹ̀lú tó sì rí ká ní ìtìjú dáadáa fún gbogbo tí ń jẹ́lé àfáàkọ̀ ká sì mọ̀ wọn ká pàpọ̀ lé wọn ká mọ gbogbo dáadáa tí ń bẹ lára wọn ó lè fi bá ń sọ̀rọ̀ yìí
ó sì dá mi lójú pé bàbá wa Ahmad al-Harabi, bàbá Sheikh Murtada Abdulsalam, wọ́n kọ ilé kọ́ ọ̀rẹ́ àgbà dókítà, àgbà master, àgbà dìkọ́, àgbà gbogbo ẹ̀kọ́ tí wọ́n gbà láyé tí wọ́n bá ti lọ́rọ̀ rẹ̀ lẹ́nu ìwà ìnílá ká iná lámà fi wò. ìjọ táwọn bàbá mọ ọmọ ènìyàn táwọn wo kó làákàyè ọmọ ènìyàn ti rí wàláhì láti bí ọ̀rọ̀ láti nà ọ̀rọ̀ tó ènìyàn bá ń sọ jáde òun láti mọ bí làákàyè rẹ̀ ti ṣe rí bẹ́ẹ̀ láti mọ bí làákàyè rẹ̀ ti ṣe. Salam ládàá ìdá lọ́dọ̀ yín sọ́dọ̀ wa sọ́dọ̀ yín.